Ahlus Sunnah wal Jama'ah àìṣe ọ̀tá oníbídíà nìkan, ọ̀tá àwọn ẹlẹ́bọ ni wá. Àwọn ẹlẹ́bọ náà wọ́n ń wá wa ká torí àjẹbọ ó ṣe kínní, àjẹbọ ó gbérí mọ́. àwọn alùbídíà wọ́n wá wa ká torí bídíà wọn gbogbo àwọn àdádálẹ̀ wọn ti ń tú ká. kì í wá sáwọn méjèèjì nìkan, àwọn òyìnbó gan tó jẹ́ orientalist tó jẹ́ ọ̀tá Islam wọ́n wá wa káàkiri. lẹ́yìn sí gbọ́dọ̀ wà talat lẹ́ni tí wọ́n máa kà, lẹ́ni tí wọ́n máa wò, lẹ́ni tí wọ́n máa gbọ́, kó sì wà talat pẹ̀lú ibi tí wọ́n máa rìn sí. torí pé adinul haq, ẹ̀sìn òdodo tó ṣẹ́kù lérí ilẹ̀ ayé, òun náà ni ẹ̀sìn tí àwọn Ahlus Sunnah wal Jama'ah tí wọ́n ń ṣe. tọ́lá àwọn ò ní ṣe kankan àbí kan rí nínú Al-Qur'an àti kíni àti sunna. méjèèjì náà Ànábì dẹ̀ fi kalẹ̀ fún wa. Ànábì ní ńlọ ni ó lan tadillu ba'di ma in tamassaktum bihima. ẹ ní sọnù o, àṣetá ni ó sọ àwọn yẹn nù, àbẹ́yìn ò ní sọnù tẹ́ bá ti di nǹkan méjèèjì tí mo fi lẹ̀, Al-Qur'an àti sunna. mo sọ fún yín pé ẹ̀sìn Islam ẹ̀sìn àgbákò ni. ẹ̀sìn Islam ẹgbẹ́ òkùnkùn ni. ẹ̀sìn Islam ẹ̀sìn kórìíra ni. Allah kò kí ń ṣe ọlọ́run. ẹ̀rí ọlọ́run Olódùmarè ló ṣe wá ní ẹlẹ́bọ, òun ló fún wa ní àṣà àti ìṣe wa. àmọ́ Allah pàṣẹ fún àwọn tó bá tẹ̀lé ọ̀rọ̀ Allah wípé ọ̀tá ni kán mú àwa ẹlẹ́bọ. ìdí tí mo fi sọ fún yín pé gbogbo mùsùlùmí tẹ́ rí yẹn ọ̀tá wa ni wọ́n, ọ̀tá wọn dẹ̀ ni àwa náà. tí wọ́n bá ráàyè láti pa wá, wọ́n máa pa wá. tí wọ́n bá fẹ́ tẹ̀lé ọ̀rọ̀ inú Quran, ọ̀rọ̀ tí Muhammadu sọ wípé òun gbà wá láti ọ̀dọ̀ Allah, nǹkan tó wà níbẹ̀ ni wípé kí wọ́n pa gbogbo àwọn ẹlẹ́bọ. wọ́n wá gbé ìwé yìí wá sáàárín àwa ẹlẹ́bọ. wọ́n wá recruit àwọn apá kan nínú àwa ẹlẹ́bọ sínú ẹgbẹ́ òkùnkùn yẹn. wọ́n wá ń sọ fún wọn pé àwọn tó kù yìí tí wọn ò wá ṣe ẹgbẹ́ òkùnkùn yìí o, ọ̀tá yín ni wọ́n, ẹ máa pa wọ́n. ìdí tí mo fi sọ fún yín pé tó o bá ní mùsùlùmí lọ́rẹ̀ẹ́, o ní láti ṣọ́ra fún un. tó bá fún ẹ lóúnjẹ, wò ó dáadáa kó o tó jẹ. torí pé ẹ̀sìn Islam ẹ̀sìn kórìíra ni, ẹ̀sìn àgbákò ni. tí gbogbo èèyàn bá ti wá di mùsùlùmí lénìí, àwọn kan á sọ pé alìsúnà làwọn, àwọn kan á ní wàhábíyà làwọn, àwọn kan á ní súnní làwọn. ẹ tún máa gbógun tira yín torí pé ẹ̀sìn yẹn ẹ̀sìn orí burúkú ni. ẹ̀yin èèyàn wa, Allah ò kì í ṣe ọlọ́run o. àfáà yìí tó ń pe Allah lọ́lọ́run, ó kàn ń parọ́ fún yín ni. èrè àwọn ọmọ lárúbáwá ni Allah. ẹ jẹ́ ká lọ sí inú Quran chapter 27 verse 91. ó ní ohun tí wọ́n pa mí ní àṣẹ rẹ̀ ni pé kí n jọ́sìn fún olúwa ìlú yìí ilẹ̀ Mẹ́kà, ẹni tí ó ṣe ní ààyè ọ̀wọ̀, tirẹ̀ sì ní gbogbo nǹkan. wọ́n sì pa mí ní àṣẹ pé kí èmi wà nínú àwọn mùsùlùmí. gbogbo àwọn mùsùlùmí pátápátá olúwa ilẹ̀ Mẹ́kà ni wọ́n ń sìn. ìdí nìyí tó fi jẹ́ pé àwọn ọmọ lárúbáwá gangan ni mùsùlùmí, àṣà àti ìṣe wọn ni. wọ́n wá gbé ẹ̀sìn yẹn wá sáàárín wa. wọ́n wá ní káwọn kan máa sin olúwa ilẹ̀ Mẹ́kà. Allah ò kí ń ṣe ọlọ́run o. olúwa ilẹ̀ Mẹ́kà, olúwa ilé Kàbá, òun ni Allah. èrè lásán ni. èdè lárúbáwá nìkan lè fi bá a sọ̀rọ̀. bí àwa náà ṣe ní Ṣàngó, Ògún, Ọbàtálá tó jẹ́ tiwa nílẹ̀ Yorùbá, bẹ́ẹ̀ náà ni àwọn lárúbáwá ní Allah, Alimanat, Aliuza ní ilẹ̀ lárúbáwá, olúwa ilẹ̀ Mẹ́kà. wọ́n wá gbé ìsìláàmù wá kí wọ́n pa àwọn tọ̀dọ̀ tiwa yẹn, kí wọ́n parẹ́ àwọn òrìṣà wa yẹn, kí wọ́n gbà á lọ́wọ́ wa, kí wọ́n wá pààrọ̀ ẹ̀ pẹ̀lú ti lárúbáwá. àwọn tó bá ti wá ń ṣe, wọ́n á máa kórìíra àwọn tó bá ń ṣe tọ̀dọ̀ tiwa. ìtumọ̀ ẹ̀ ni wípé àwọn tó ń sin olúwa ilẹ̀ Mẹ́kà ọmọ àlè ni wọ́n. wọ́n wá ń sọ fún àwọn ọmọ àlè tó ń sin olúwa ilẹ̀ Mẹ́kà wípé kí wọ́n máa gbógun ti àwọn ọmọ ọkọ, kí wọ́n máa pa àwọn ọmọ ọkọ torí pé wọ́n fẹ́ gba ilẹ̀ lọ́wọ́ ọmọ ọkọ. ẹ̀yin ọmọ kóòtù òjíire, ẹ jí ẹ má sùn, ẹ padà lọ sí ilé yín. nǹkan tó bá ń ṣe nílé yín ni kẹ́ ẹ lọ máa bá wọn ṣe, kẹ́ ẹ dẹ̀ dira. torí pé àwọn mùsùlùmí wọn ò wá bá yín ṣeré o. nǹkan tá Allah sọ fún wọn ni wípé kí wọ́n kórìíra yín, kí wọ́n mú yín lọ́tà, tán bá rí ààyè kí wọ́n pa yín. ẹ jí ẹ má sùn. Allah kò kí ń ṣe ọlọ́run Olódùmarè, èrè lásán ni. paracetamol 10 naira ó lágbára ju Allah lọ. mo sọ yìí mo dúró, ó dìgbà.